ọ̀rọ̀ ṣòkòmọ́lẹ̀ ẹkùn ọkọ̀ òkè ìyún gómìnà tẹ́lẹ̀ ní ìpínlẹ̀ Èkìtì olóyè Peter Ayọ̀délé Fáyọ̀ṣe ó máa ti ránṣẹ́ ogun àti ìkìlọ̀ sí olórí oko ìpínlẹ̀ Ọ̀yọ́ ọlọ́lá jùlọ gómìnà Ṣèyí Abíọ́dún Mákindé. Bẹ́ẹ̀ ni gómìnà tẹ́lẹ̀ lẹ́kìtì náà ló ń jẹ́ kó di mímọ̀ pé òun àti Ṣèyí Mákindé àwọn ti jọ tẹsẹ̀ bọ ṣòkòtò kan náà àti wípé Ṣèyí Mákindé yóò mọ̀ wípé níbi tó ń bá ọ̀rọ̀ òun dé yìí ó lẹ́nu débi pé kò sí ẹni tóun ò lè gbé ṣubú nítorí pé òun ti bá ọ̀rọ̀ òun débi pé òun ò wá ipò kankan mọ́ láyé ní ti tòun. ẹ rántí wípé tẹ́lẹ̀tẹ́lẹ̀ kí gómìnà Ṣèyí Mákindé kó tó di gómìnà ìpínlẹ̀ Ọ̀yọ́ àárín òun àti Ayọ̀délé Fáyọ̀ṣe ogun rege kódà lọ́dún 2019 tí Mákindé tó fẹ́ ṣe gómìnà ìpínlẹ̀ Ọ̀yọ́ Fáyọ̀ṣe ló ń ṣe bí bàbá àṣàlẹ̀ nítorí pé Fáyọ̀ṣe nìkan ni gómìnà ẹgbẹ́ òṣèlú People's Democratic Party PDP ní ilẹ̀ Yorùbá lásìkò ìgbà náà tí Mákindé tó darapọ̀ mọ́ ẹgbẹ́ òṣèlú PDP láti díje gẹ́gẹ́ bí olùdíje wọn lọ́dún 2019. ṣùgbọ́n lẹ́yìn ìgbà tí gómìnà Ṣèyí Mákindé tó jáwé olúborí tán ìní ìjà máa bẹ̀rẹ̀ láàrin àwọn méjèèjì tí tírélà gba àárín wọn tó sì jẹ́ pé ìjà ọ̀hún lè débi pé kò sẹ́ni tí ó rí parí bó tilẹ̀ jẹ́ pé oríṣiríṣi ọ̀rọ̀ ìní Ayọ̀délé Fáyọ̀ṣe ni ló ti sọ nípa Mákindé ṣùgbọ́n tí Mákindé tí kì í fún ní èsì ọ̀rọ̀ ẹ̀ ní báyìí Ayọ̀délé Fáyọ̀ṣe ó tó ti sọ àwọn ọ̀rọ̀ míì tó sì jẹ́ pé ọ̀rọ̀ bí ogun ni ló sọ ránṣẹ́ sí gómìnà Ṣèyí Mákindé nínú fọ́nrán fídíò kan tó gba orí ẹ̀rọ ayélujára níbi tó ti ń ṣe ìpàdé pẹ̀lú àwọn ẹgbẹ́ òṣèlú tí àwọn ọmọ ẹgbẹ́ òṣèlú PDP tó ṣàbẹ̀wò sí ìní Ayọ̀délé Fáyọ̀ṣe ló ti ń lérí sí gómìnà Ṣèyí Mákindé ó ní kí ẹlẹ́gbẹ́ lọ́mọ ẹgbẹ́ ó ní nídìí òṣèlú Nàìjíríà òun ti pẹ́ gan ó ní ẹgbẹ́ àwọn Olúṣẹ́gun Àgàgú ìyún gómìnà tẹ́lẹ̀ ní ìpínlẹ̀ Ondo ó ní lòun nítorí pé àwọn jọ ṣe gómìnà ní ọdún 2003 nígbà náà kí wọ́n tiẹ̀ tó lé òun kúrò ní ipò gómìnà. Fáyọ̀ṣe ní bóun bá wá jẹ́ ẹgbẹ́ pẹ̀lú àwọn àgbààgbà òṣèlú yìí ó ní ṣe àsìkò yìí níwá ni wọn yóò máa fojú de òun pàápàá gómìnà Ṣèyí Mákindé tí Ayọ̀délé Fáyọ̀ṣe ti sọ pé òun kì í sáfógun kò sì sí ogun tóun jà tí kí òun kì í borí oníkan lọ bèrè lọ́wọ́ olóògbé Muhammadu Buhari ó ní gbogbo ogun tí ó gbé ti òun ó ní gbogbo ogun náà ní lòun borí àti èyí tí olóyè Olúṣẹ́gun Ọbásanjọ́ tó gbé ti òun ó ní kí ìwà ṣerú Mákindé ẹni yóò bá òun jà tí ó borí òun. Bẹ́ẹ̀ ni Fáyọ̀ṣe tó ní ó máa gbà lóhùn ó ní kódà àwọn kan wọ́n lọ ṣe oògùn sóhun ní ìlú Ìlọrin ní ìpínlẹ̀ Kwara ó ní gbogbo ẹ̀ lòun kúkú gbọ́ ṣùgbọ́n wọ́n mọ̀ pé àpátápàrà ẹni òun tó sì ní òun yóò bá Mákindé òun yóò bá ná tán bí owó lọ́dún tó ń bọ̀ lásìkò ètò ìdìbò gómìnà ìpínlẹ̀ Ọ̀yọ́.